bí ọkùnrin bá sì fẹ́ obìnrin nítorí ẹwà ọlọ́ títì ìmọ̀ dínkù ni. bí èèyàn bá fẹ́ ìyàwó torí pé tàyà rẹ̀ ga tí n bá ti ń sabíamọ tọmọ ń débẹ̀ tọkọ náà ń débẹ̀ yọmọ ọ̀rọ̀ ni. bá a bá fẹ́ ìyàwó nítorí pé tẹ̀yìn rẹ̀ ga the wear and tear ilé ayé yọmọ tẹ́ni. bá a sì fẹ́ ìyàwó nítorí pé pupa yìí o bí bá ti ń lọ ọdún mẹ́rin márùn kọ́dà bí ń lo kírìmù tí ń fi ń gbéra àbùkù ọmọ kan pupa yìí òun. Allah. Lakal amdu hamdan la yu'addu lihasiri ayu usli asab wan nabuta war ramla wal qatira ilahi ihdina fi man hadaita wa husbina ila lahakina jaa fi sawai tariqati ilahi hajrina min azimi zunubina wala tukhzina فانظر إلينا برحمتك إلهي لا تعذبني فإني مقر بالذي قد كان مني وكن شغلنا عن كل شغلي وآمنا وبغيتنا عن كل هم وبغيتي فما لي حيلة إلا رجائي لعفوك إني عفوت وحسن ظني يظن الناس بي خيرا فإني لشر الناس إلا متعفو عني وخذ بنواسينا إليك وأبلنا يكينا كل شك وريبة وصلي صلاة لا تناي هل الذي ẹ dákun á ya fọ́tò جالت ẹ jẹ́ ká lọ jókòó náà ẹ dákun ẹ jẹ́ á lọ jókòó náà á ya fọ́tò we would have all the time to do that. سألتك رب العرش ẹ jẹ́ àfọ wa ní ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tó kù yìí. bàbá fẹ́ máa rí ojú ìyàwó ẹ dákun. في الجنان العلية أبانا إلى أنت بدر وكأسنا جزاك الله يا أبانا إلى جزاك الله يا أبانا إلى بشراك دوما بشراك دوما بشراك دوما بشراك دوما بابا وخليفة بشراك دوما بشراك دوما بشراك دوما بشراك دوما بشراك دوما بابا وخليفة بشراك دوما الفاتحة. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين
اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين يا الله. adúpẹ́ fún Olúwa wa الحمد لله. a yìn Ọlọ́run ọba wa الله أكبر. a kí Olúwa wa a sì tún kì í. لك الحمد ما أولاك بالحمد والثناء alhamdulillah. على نعمه أتبعتها نعمة ترى. alhaja wa Mujidat mo kí ẹ kú oríire púpọ̀. الحمد لله. oríire náà a mọ̀ pé yóò padà wá dáa tó báyìí tọ́ra a mọ̀ pé yóò dáa. لك الحمد يا مولانا jòkó Ọlọ́run ó bùn ọ́ lágbára. على كل نعمة لك شكر دوما أنت أعلى وأكبر. mo kí ọ kú oríire àwọn kòńgẹ́ mẹ́ta tọ́lọ́run fi ẹ́ ṣe tó ṣe pé èrè rẹ̀ ló ń jẹ lénìí. أكبر. At the beginning of Nasrullah al-Fatah, nínú àwọn founding youth wa Ajah Mujida jẹ́ kan. الله أكبر. Gbogbo ọjọ́ Sunday bẹ́ẹ̀ bá ń kẹ̀yàn mẹ́ta mẹ́rin márùn-ún tí ó kọ́kọ́ dé Mujida. الله أكبر. Kò sì ní lọ́bọ̀rọ̀ yóò tún ní àwọn youth. الله. Wọ́n tún ṣe gbogbo tó yẹ kí wọ́n ṣe. الله أكبر. Ó sì wà lórí bẹ́ẹ̀ lisinin tawila الله. láì mọye ọdún. Èyí ló wá fa ìfaradà táwa náà ṣe lénìí torí ọ̀nà tèmi sí àyín bí ìgbà téèyàn ń lọ Benin Republic ni. الله أكبر كبيرا. Mo ti wá débí láago mẹ́wàá àbọ̀ mo débí. Wọ́n ní àwa pè àfáà tó pè ní wọ́n ní prógámù dàgò méjì. Ó tún ṣe sà wọ́n ló tún dàgò mẹ́ta. Mo wá padà lọ sáláwúsá mo wá lọ sùn bí ẹni tí ń tọrọ báárà. Mo sùn oorun náà wọra mo ka tírà mo fa tẹ̀sùbà. Nígbà tá a tún fi wá débí aago mẹ́rin ti lù ètò tún ti kàn wá. Ọlá àṣeélẹ̀ ní Ajah Mujida jẹ. الله أكبر كبيرا. Ara ayé ẹ dákun ẹ máa ṣe dáadáa الله أكبر. torí ọ̀la Ọlọ́run ó bùn wá lálùbáríkà. آمين يا الله. Ẹ̀ṣẹ̀ ni ká má ṣe àfaradà fún ẹ torí wọn náà ti ṣe àfaradà ṣáájú. الله أكبر كبيرا. Nàmbà ìní nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì ẹ jókòó. Gbogbo lọ́kọláya ẹ má jẹ́ aṣọ aburú síra wa a lè ṣẹra wa kájà ká parí ẹ̀. Àmọ́ lọ́kọláya tó bá ṣàbúrú síra wọn ìgbà tí igi ní bá túká ẹni ó ṣàbúrú yóò padà lọ́lọ́ kan ẹ̀san aburú wájú. Wọ́n bá ṣe pé ọkọ ló ṣàbúrú síyàwó ẹni tí ó bá fẹ́ ẹ̀san aburú tó ṣe òní ní ọgbà. Wọ́n bá dẹ̀ ṣe pé ìyàwó ló ṣe aburú sí ọkọ ẹni tí ó bá fẹ́ ẹ̀san aburú tó ṣe níbi tí ń tí náà ní oko. الله أكبر كبيرا. Gbogbo wa lẹ́lẹ́ṣẹ̀ àmọ́ kò dáa kéèyàn jẹ́ aláburú. Ọlá pé Ajah Mujida kì í ṣe aláburú èrè rẹ̀ ní jẹ èrè rẹ̀ ní kó lónìí. الله أكبر. Lọ́lọ́run tó fi jogún àyè mi fún. Tiba'an li shari'ati al-Islam ní ìtòsí bá sharia Islam mu wípé bàbá kú ń bè kan àtúnlẹ̀tọ́ àti ìfẹ́ lò. الله أكبر. Káwá wa lọ́jọ́ máa ti ń ṣe mọ̀nàmọ́ná rádaràda káàkiri ká tún rí bí jókòó sí mọ́. Ọkọ kọ̀ ẹ́ lọ́wọ́ ayaṣẹ́wó lọ́wọ́ adonínàbì wọ́n bà ayé rẹ jẹ́ ìwọ náà wá lù ní pọ́npọ́n.
mo tún kí ajá Mujidatu kú oríire eléyìí nínà Alhamdulillah. ọ̀kàrẹ̀ òkú bí inú rẹ̀ báyìí dé ọlọ́run níjọ́ ọ̀rá padà sí. Àmín ya Allah. arábìnrin wa tí tó ń ṣe kíní iṣẹ́ tí wọ́n rí kíní wọ́n ṣe lẹ́ẹ̀kan alága àdúró ó sọ àṣírí kan nípa Mujidat ó ní aláàwẹ̀ ni kọjọ bó ti rí fẹ̀ǹfẹ̀fẹ̀ǹfẹ̀ hàn alára mọ́mọ́ yá ni ìgbà yálà yá àwẹ̀. Allahu akbar kabira. ìṣe àdúrà gbogbo wọn náà tó bá ní ṣòro àbí ìdààmú kan mọ́rora rẹ pín ọlọ́run ní ọmọ abẹ. wala Muhammad lujja fi du'aika la tada'a raja'aka. lujja fi du'aika la tada'a raja'aka. ọlọ́run ní ẹ máa bẹ̀ o. in turid shifaka inda dawa'u. No matter how severe, no matter how terrible, no matter how difficult, or the challenges that is facing you or you are facing, Allah, ma sì má fi àdúrà sílẹ̀. lujja fi du'aika la tadaraja'aka in turid shifaka inda dawa'u. Kò sí tí ń bẹ̀ ní òkè ọlọ́run tílé ọlọ́run ọba ò gbà. Allahu akbar. Ibi gbogbo ní gbàládùá. Mo wá kí Alhaji wa Muhammad Al-Awwal Abdulhakeem. Ẹni rí lọ́fẹ̀ẹ́ ẹni rí. La yankihu zaniyatu illa zani. Wala mushrikun illa mushrika. Bálágbèrè ọba láya ẹni tí ń gun kúkúrú tí ń gun pupa aṣẹ́wó bí ẹgbẹ́ rẹ̀ náà ní ọ̀fẹ́. Kọ́dà bọ́ bá fẹ́ nínú ẹ̀há alágbèrè ní ẹgbẹ́ rẹ̀ lọ́fẹ́. Allahu akbar kabir. Bá a ti wá ní ajá Mujida dáa tó yìí ìdánilójú ń bẹ pé Abdulhakeem dáa jù bẹ́ẹ̀ lọ. Allah. Bí ọba dáa ju Mujida lọ ni wọn ní ríra wọn he wọn sì ní tọ́síra wọn. Aki Abdulhakeem kú oríire Mujida àsìkí Mujidatu náà kú oríire ti Abdulhakeem. Allah. Olúwa tó fi ìyọ́nú ẹ̀ kó yín jọ kò ní fi bínú ẹ̀ kò ní fi tú. Àmín ya Allah. Nípa marriage there are over 1,000,001 theory tí àwọn yẹn ti prefer ẹ ṣe sùúrù fúnra yín ẹ má gbọ́ tẹni kejì gbogbo ẹ̀ ọ̀rọ̀ ni àmọ́ olórí ọ̀rọ̀ ni pé ẹ lọ́ọ́ láàánú ara méjèèjì. Allahu akbar kabira. Bí Abdulhakeem bá ń gbọ́ mi àbí ń bá ń wò mí wherever he may be, have empathy and sympathy for your wife. Kí Mujida náà sì tún ní àánú àti àtàrà ẹni rò pẹ̀lú ọkọ rẹ̀. Torí gbogbo ń tá a bá wò lára obìnrin tá a fi fẹ́ lára ọkùnrin tá a fi fẹ́ a máa yẹ̀ níjọ́ kan o. Allahu akbar kabira. Kò sí bóbìnrin ṣe fẹ́ dá a lọ́nà tó nígbà tá à ń fẹ́ bọ́bá wọlé tán yóò gbèsè obìnrin déńjọ́ kan. Torí gbogbo obìnrin tí ó wẹ̀ tí ò ní wẹ̀ rí bó o lẹ ṣe fẹ́ kọ́ máa ṣe. Orí tá a wẹ̀ tá a ní dami sí ṣe mọ̀ pé sẹ́rẹ̀ ìgé tà síbi yóò máa hó náà lẹ̀ ń dakọ̀ kan. Àmọ́ bá àánú bọ́bá wá gbé wa rẹ̀ dé yóò kó bá ìfẹ́ tá a ní sí àmọ́ bá àánú bá ń bẹ àáfàánú gbé Allah akbar. ìbá ṣèmi náà ni mo ṣe báyìí. Mujida, you remember when you get your first cell phone, how happy you were? Weren't you extremely happy? Ǹgbà ó kọ́kọ́ ra fóònù rẹ̀ àkọ́kọ́ inú rẹ̀ dùn bẹ́ẹ̀ lọ́kọ rẹ̀ Hakeem náà ó nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀. Ṣùgbọ́n ńgbà tí ń lọ bí ọdún kan ọdún méjì yóò máa sú ẹ. Kí ni yóò máa ṣẹlẹ̀ sí fóònù? Yóò máa sú ẹ. Ó tún ti rí fóònù míì ẹ dákun ẹ alájà. Fóònù yẹn máa sú ẹ. Ó tún ti máa ráwọn fóònù míì tó dáa jù lọ. And you be anxious
to replace it with a better one. Ibi ìfẹ́ tó ní sí fóònù yẹn ó ti parí nìyẹn o. Ó ti tán nìyẹn. Àmọ́ bẹ́ẹ̀ yẹn bá bímọ tí ń tọ̀ lé tí ń yàgbẹ́ lé. Àánú tá a ní sọ́mọ yẹn ò ní lè jẹ́ àtú àṣírí rẹ̀. A máa wá sáré sọ̀tàn bí tí ń mu hàn tú ní ọmọ gbogbo ọgbọ́n ládàá títí kò fi ní tọ̀ mọ́. Torí àánú tá a ní sọ́mọ. Bójú tilẹ̀ wọ̀n kó dùn yàn tó àánú tá a ní sójú torí ìwúlò rẹ̀ à ní kọ́ ẹ̀kọ́ bọ̀. Bẹ́ẹ̀ yẹn bá sì fẹ́ ọkọ nítorí bẹ́ẹ̀ ọkùnrin bá sì fẹ́ obìnrin nítorí ẹwà ọ̀lọ́ títì ìmọ̀ dínkù ni. Bí èèyàn bá fẹ́ ìyàwó torí pé tàyà rẹ̀ ga tí ń bá ti ń sabíamọ tọmọ ń débẹ̀ tọkọ náà ń débẹ̀ yọmọ ọ̀rọ̀ ni. Bá a bá fẹ́ ìyàwó nítorí pé tẹ̀yìn rẹ̀ ga the wear and tear ilé ayé yọmọ tẹ́ni. Bá a sì fẹ́ ìyàwó nítorí pé pupa yìí o bí bá ti ń lọ ọdún mẹ́rin márùn kọ́dà bí ń lo kírìmù tí ń fi ń gbéra àbùkù ọmọ kan pupa yìí òun. Allah akbar kabira. Bóbìnrin náà bá sì fẹ́ ọkọ nítorí owó ìkádùn lọ́wọ́ yẹn yóò nígbà kan tí bísínẹ́sì yóò daagun. Ìyàwó tó bá fẹ́ ọkọ nítorí owó níjọ́ tó bá daagun márèjì yóò dàrú. Allah akbar kabira. Ọkùnrin tó bá sì fẹ́ ìyàwó náà nítorí ẹwà níjọ́ tẹ́wà bá ti ń wọmi wàá lọ́ọ́ máa dé. Àmọ́ tá a bá láàánú ara wa gbogbo ìgbà tá a bá ń bára wa lò á máa bára wa mu. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa min ayatihi. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Kọ́mọ́ dàbí ẹni pa kí àyà kankan. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة ورحمة Mọ́jìdá lọ láàánú ọkọ rẹ̀ káàánú yẹn pọ̀ níjọ́ tó bá ṣe dáadáa sí ẹ lòfẹ́ pẹ̀lú ẹ̀ níjọ́ tó bá sì ọ́ fàánú gbé àánú abiyamọ fi gbé. Allah akbar kabir. Abdulhakeem níjọ́ tó ìyàwó rẹ̀ bá ṣe dáadáa sí ẹ fìfẹ́ hàn kíìsì rẹ̀ ra pẹpẹmẹ́ǹtì fún níjọ́ bá sì ṣe ọ́ kọ́ fàánú gbé. Allah akbar. Ọba tó fi ọnú ẹ̀ kó yín jọ kò ní fi ìbínú kò ní fi tó yín ká. Àmín. Al-Fatiha. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Ar-rahmanir rahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdina siratal mustaqim. Siratal ladzina an'amta 'alaihim. غير المغضوب عليهم ولا الضالين آمين يا الله. Sàdáàkì ńkọ́ àbó ti gba nǹkan rẹ sọ́wọ́ ó ti gba sàdáàkì rẹ kí bàbá wa Muhammad al-Awwal tí wọ́n jẹ́ bàbá Mọ́jìdá kí wọ́n wá di tọ́ sàdáàkì rẹ rèé alhamdulillah bàbá Mọ́jìdá tó kí wọ́n dìde kí baba Abdulhakeem náà ó dìde kí wọ́n dúró ti ra wọn ẹ dákun a fẹ́ sọ igi nìyẹn. baba Hajiya Mujidatu ẹ dákun ẹ dìde kí baba Abdulhakeem náà ó dìde a fẹ́ sọ igi. Baba Abdulhakeem ní ẹ kú oríire náà baba Hajiya Mujidatu là ń dúró de báyìí o.
لك الأمد أمدا لا يعد الهاسر أيوصل أصا والنبوت والرمل والكترى لك الأمد ما لك بالأمد وسنا. Bàbá ìyàwó ni à ń dúró dè báyìí. على Stage tá a نعمة dé yìí ó wà very critical. A ní di bàbá ìyàwó. Torí bàbá ìyàwó ni ó fa ìyàwó fún ọkọ. Bàbá ọkọ àti ìyá ọkọ ti wà níbí. Bàbá ìyàwó ló kù tá à ń dúró dè báyìí, ẹ jọ̀ọ́ ẹ bá wa ké sí wọn. بنعمة ربي ما كسبت يدي ولا بطرات Baba wa Honorable Muhammad Al-Awwal Abi Kunle Muhammad Al-Awwal, Masha Allah. Ẹ dákun, bí mo ṣe fẹ́ wí yìí lẹ́ẹ̀bà mi wí. Ẹ dákọ̀ yín ní kẹ́kọ̀ọ́ pé èmi Honorable Kunle Lawal Mojidat wí bẹ́ẹ̀ sà. Èmi Honorable Kunle Lawal tí mo jẹ́ bàbá ìyàwó Mojidat. Fi tọkàntọkàn. Fi tọkàntọkàn. Yọ̀ǹda ọmọ mi. Yọ̀ǹda ọmọ mi. Ẹ wá dákọ̀ ọkọ ọmọ yín ní pípé. Mojidat Ìyábọ̀ Lawal. Fún Abdul Hakim. Fún Abdul Hakim. Láti fi ṣe aya. Láti fi ṣe aya. Kí Ọlọ́run ọba ó fọ àlùbáríkà sí. Bàbá kí lórúkọ tí yín? Sorry. Kí lórúkọ tí yín? Fún bàbá wa Abdul Aziz. Ẹni fún bàbá wa Abdul Aziz. Fún bàbá wa Abdul Aziz. Láti fún ọmọ wọn Abdul Hakim. Láti fún ọmọ wọn Abdul Hakim. Kó fi Mojida ṣe aya. Kó fi Mojiba ṣe aya. Kọ́lọ́run ó fọ àlùbáríkà sí. Kọ́lọ́run kí ó fọ àlùbáríkà sí. Ẹ ṣe àmín jàmá. Bàbá ẹ̀yin ẹ bá mi gbé microphone fún ẹ gbé. Ẹ̀yin náà wá dákọ̀ ara yín ní pípé. Orúkọ mi ni. Èmi Alhaji Abdulaziz Bello. Bàbá Abdul Hakim. Fi tayọ̀tayọ̀. Gba Mojidatu. Láti fún ọmọ mi. Abdul Hakim. Láti fi ṣe aya. Lórí sàdáàkì yìí. Ẹ gbé fún bàbá. Ẹ gbé ẹ̀yin lẹ́gbàá. Ẹ gba sàdáàkì lọ́wọ́ wọn. Sàdáàkì. Naam. Naam. Ẹ ṣé o, a dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ ṣe bó ṣe yẹ kẹ́ ẹ ṣe. A dúpẹ́ lọ́wọ́ yín, Ọlọ́run á máa wà pẹ̀lú yín. Ṣé rí reason tí mo sọ pé mo fẹ́ ṣe pẹ̀lú àlàyé? Ní ọ̀sẹ̀ tó kọjá, a lọ fẹ́ àwọn ọmọ nílùú àwọn Ìgbò. A débẹ̀ a ṣe gbogbo àṣeyẹ. Nígbà tó di ọ̀rọ̀ tá à ń sọ ọ̀rọ̀ owó orí, wọ́n bá ní ká máa negotiate. A bá bẹ̀rẹ̀ sí negotiate. Nígbà tó yá, gbogbo ẹ̀ já sí bíi 4,500,000 naira. Allahu Akbar. Òun la fi fẹ́ ọmọ nílẹ̀ Ìgbò. Ṣé wàá rí èyí tẹ́ ẹ ṣe yìí? Ẹ ti ṣe mọ́ ṣe ní ká ṣe kó lè bá rí bí ó ṣe máa rí. Èyí táwa ń ṣe nílùú tiwa lélẹ̀ kò ń ṣe ìlú ti Ìgbò. Òun lẹ ṣe yìí. Bọ̀ mo wá ń sọ fún yín pé àwa ò ta ọmọ wa Mojidat. Owó dáórì yín lélẹ̀ ìmúkúnlé lọ́yọ́. Bàbá ẹ kò rí bẹ́ẹ̀ sà. Nǹkan kan tí mo fẹ́ lọ́wọ́ yín tí ò dẹ̀ gbọ́dọ̀ yẹ kẹ́ ẹ tẹ ọmọ yín nínú Hakim ibi tẹ́ bá ti ń tẹ̀ nínú kó gbọ́dọ̀ fi àjọ ọmọ mi. Torí pé ojú tí ajá fi ń bá ọmọ ṣeré ló tún fi ń bù jẹ. Ẹ jọ̀ọ́, it is a very very serious point ni mo make. Ẹ jọ̀ọ́ tó lọ́run ẹ̀yin alásàlá. It is a very very serious point ni mo make. Mi ò ta ọmọ mi rárá. Any other effort láti fún mi lówó yẹn
ẹ má ṣe kó má bí mi nínú mi ì ta ọmọ mi mo fún yín ní tọkàntọkàn ẹ̀yin náà nítorí ẹ̀ ayẹ kẹ́ ẹ ṣe tẹ́ mo expect látọ̀dọ̀ yín ní ìkẹ́ àti ọlà ọmọ láti ọ̀dọ̀ ọmọ yín Ọlọ́run á fún yín ṣe o Ọlọ́run á fún yín ṣe o. Baba, this is Islam and we are talking Islam, and whatever we want to do should be in consonant and in relation with Allah's injunctions. The issue of Sadaqi is strictly, I repeat, strictly between the couples. Ó wà láàrin ọkọ àti ìyàwó. Iye báyìí ni màá fún ẹ, iye báyìí ni màá gbà. Kódà Islamically speaking, èèyàn lè jẹ gbèsè ẹ̀tọ́ tó yẹ kó fún ìyàwó rẹ̀. Èyí tẹ́ sọ yẹn is out of emotion and is out of passion and is out of reality pé mi fẹ́ kí ìyà jẹ ọmọ mi mo sì fẹ́ ra ìyà kó má jẹ́ in from all ramifications, right? Ìtọ́ bá jẹ́ ẹ̀tọ́ tọ́lọ̀ ní ká ṣe ẹ jẹ́ ká ṣe. Fápèjúwe nílọrin àwa máa ń ṣe sàárà ìyàwó sàárà ni mo gbà ní February 1986 mi mọ iye tó jẹ́ ṣùgbọ́n bàbá ìyàwó mi òun ló fún ìyàwó ní pé sàdáàkì rẹ̀ rèé mo fún ẹ on behalf of your husband. I was still very much, I was in my early 20s. I think I was 22 precisely. Once bàbá mi sì padà pè mí, ìyàwó mi náà sì fi hàn mí, mo á ní ṣó tẹ́ ọ lọ́rùn. Mo wá sọ ọjọ́ náà pé pẹ̀lú ògo Ọlọ́run, n ó sì padà fi mọ́tò ṣe sàdáàkì rẹ̀. Bàbá, wallahi al-azim, wọ́n máa ń fún àfáà ní nǹkan ni. Mọ́tò àkọ́kọ́ tí Ọlọ́run kọ́kọ́ jogún fún mi láyé, Mazda MPV, mo sì gbé e fún pé sàdáàkì jọ́sìn ni. So ìmọ̀ràn àtàdúà lẹ́ẹ̀fì tẹ̀lé yìí tẹ́ ẹ sọ yẹn. Ṣé owó yìí bẹ́ẹ̀ bá mú wọ Chicken Republic kan èyàn ó ṣe é lófò ṣé ń tọ́mọ wá wọ́ọ̀tì nìyẹn ó jù bẹ́ẹ̀ lọ. Then ọmọ tí wọ́n sì tà ní 4.5 million náà ẹ̀mí jù bẹ́ẹ̀ lọ bí kidney ẹ̀yọ̀ kan bá ṣàìsàn wọn á ní kí n lọ wá 20 million wá. So àwọn tiwọn tradition tiwọn nìyẹn which is un-Islamic. So èyí tó jẹ́ ti Islam yìí bàbá èyí tẹ́ wí yẹn á tó pẹ̀lú mọ̀ràn pẹ̀lú kìlọ̀ àti àdúà bá ti tẹ ọ̀tún létí láti òsì náà ní etí. Ẹ jẹ́ kí ṣẹ̀ríà àtọ́lọ́hún kọjá kí èròǹgbà tiwa náà kò lè wá sí ìmúṣẹ. Àbí ẹ̀yin àfa ẹ bá mi dá sí. Eléyìí ẹ̀tọ́ ìyàwó tẹ̀ nínú ìlànà Islam nínú àwọn conditions mẹ́ta tá a gbọ́dọ̀ rí ní eléyìí. Tó bá wù ìyàwó láti ọ̀dọ̀ wọn tó bá pàdé pẹ̀lú bọ́dà wọ́n lè kó fún wọn pé mo. Eléyìí kì í ṣe pé ọ̀dọ̀ family ìyàwó ni ó ń lọ ọ̀dọ̀ ìyàwó gangan ni ó ń lọ nínú ìlànà Islam tẹ̀ ní ó dẹ̀ wà very very important tí a gbọ́dọ̀ yẹ. Mo wá ń fẹsẹ̀ rìn káàkiri. Bẹ́lẹ̀ yìí bá wá pàdé mi àfa mọ́tò yín kọ́ ẹ wò Ọlọ́run ó ṣe mí àkáǹtì mi bá ń dún bí mọ́tò mi ṣe délẹ̀ Ọlọ́run nìkan náà lóye ìgbà táníyàn rẹ ti ṣe kíni o tó ti ṣe déédéé ara wọn kò jẹ́ báàrin náà ti jẹ́ kọ́lọ́n kó fi àlù. Torí náà bàbá ẹ bá wa gbé lé Mújìdá lọ́wọ́ ẹ bá wa gbé owó rẹ̀ lé lọ́wọ́ bàbá tó bá wọn kó fi ṣe. Ẹ ṣe gan-an mi ní kọ ohùn sí yín lẹ́nu torí tí n bá kọ ohùn sí yín lẹ́nu bí ẹni pé èèyàn kọ ohùn sọ́lọ́run lẹ́nu nígbà tẹ́tí ní bí Ọlọ́run ṣe ní ká ṣe nínú TS Islam lẹ́sìn ṣe. Mujidat owó tí àwọn èèyàn ọkọ ẹ̀ kan mú wá lélẹ́yìí o